nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi òkè pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Mufti kò wá sọ fún wa àbáwọ̀ ìsókè Mufti ilẹ̀ Yorùbá kò sí wàhálà kò sí dànù ẹ̀ tó àdúgbò fún yín pọ̀ jàdá fún ilé ọ̀kẹ́ rẹ̀. Ṣé wọ́n sọ pé ọ̀tá Markaz làwọn? Wọ́n ṣe pé fún Mudiru? Ibi yìí kọ́ kò sí olúwa ẹ̀. Wọ́n ṣàdúrà fún Maulana Sheikh Adam wọ́n dẹ̀ jẹ́wọ́ wípé Ọlọ́run dá wọn lógo gbogbo Áfíríkà bó ṣe yẹ kó rí náà ní òtítọ́ ọ̀rọ̀ sí ni wọ́n dẹ̀ sọ̀rọ̀ bàbá wa Sheikh Habibullahi náà wọ́n sọ dáadáa gbogbo àwọn ọmọ Sheikh Adam Khalifa ló sọ̀rọ̀ akramakumullah tó díẹ̀ bó bá takò wàhálà títí ẹniyẹn kò kàn mí tó bá tí ń sọ ọmọ Sheikh Adam lọ́jà lífà bàbá tí ẹ ní òdẹ̀ nítakò ẹ́kò jàlífà bàbá tí ẹ fún àlàbẹ̀lẹ̀ yìí tí ó bá rátẹ́ lọ́rùn lọ sí kọtù wọ́n sọ ọmọ òye máa sọ bàbá wa ọba ìlú Makọ́gi wọ́n ṣàdúrà ṣe rí olákàlẹ̀ kan yẹn inna Allah astafahu وصاده في العلم وصاده وصاده في العلم والجسم. Ìsìfáwù náà lọ́lọ́run lò fún ọba tó lò fáwọn àfáà ó fi hàn pé a ti pàdé nínú odò ìsìfáyà. So àṣẹ ìjọba wọ́n á fi tọrọ ìfẹ́ bọ́lọ́run ṣe kádàrá ni àfọkàn sí wípé bóyá wọ́n ń bọ̀ níwọ̀n pẹ̀ bẹ̀tẹ̀ á ti mọ̀ wípé Mufti Biladi Yorùbá wọ́n fẹ́ kọjá wọ́n sì fẹ́ sálámà so eléyìn àwọn ọmọ kéwú níbí ẹgbẹ́ ọmọ Markaz náà ni wọ́n bẹ́ẹ̀ ni so tí wọ́n jẹ́ tìmá pé warzuqhum mina samarat wọ́n ṣàdúrà bàbá ọba ẹ̀fí ìjẹ́ ọba ẹ̀tọ̀rọ̀ fún bàbá wa gbogbo alájọ ń gbà wọ́n láti onílé ní ẹ̀tọ́rọ fún ẹ̀sọ́rọ̀ fáwọn ọmọ ilé-ẹ̀kẹ́ kọ́lọ̀n kó járí pẹ́dúpẹ́ lẹ́gbẹ́ àmín ó di àmín صلوا على النبي صلى الله عليه وسلم الحمد لله صلى الله عليه وسلم àwọn bàbá wa Mufti ìwádùn láti gbọ́ gbogbo àwọn nǹkan tẹ́ sọ fún wa nípa bàbá wa Sheikh Adam ọlọ́wọ́ túbọ̀ lékún àwọn orí bàbá àmín gbogbo tẹ́ sọ òótọ́ pátápátá rẹ̀ lóòótọ́ wà lè kéré àwọn àgbàlagbà ní bọ́mọdé ò bàbá tọ̀ àbárọ̀bá àbúrọ̀bá ń bá bá gbọ́ wà sí Sheikh Adam kan ní ìjẹta wà láyé ó fantastic ó fáyìn lẹ́rí gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Sheikh sábà máa ń sọ gbogbo ìṣesí wọn ìṣesí bàbá yìí alhamdulillah kò wà lè sọgbọ́ kò sọgbọ́ tí ní ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní
olóko ni ìlú máa ń wà ẹ jẹ́ ká dúpẹ́ fọ́dọ̀. Alhamdulillah. Ọlọ́run á túbọ̀ lè kún kàámọ̀. Àmín. A máa rí yín bàbá. Àmín. Àníwá yín tí ọlọ́run Muhammad. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń ṣe oyin ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe. Àmín. Ọlọ́run àìlọ́lọ́. Àmín. Àtọ̀rọ̀ fún ìgbà tí mo délẹ̀ kan àwọn wáàsì tẹ̀sí ìdílé gbọ́ lẹ́nu bàbá. Ẹni bá mọ bí gbogbo àgbègbè ṣe wà tẹ́lẹ̀ ágbọ̀gbọ̀ gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ òótọ́ ni. Ṣé rí ibi tó lóde bá dé ó máa ń panu oríṣiríṣi nǹkan. Òun lọ̀rọ̀ bí ọ̀rẹ́ mi àṣìjọ́ ń sọ ọ̀rọ̀ ẹ̀ láwọn akẹ́kọ̀ọ́ but àdúpọ̀ fún ọdún olóògbé. Alhamdulillah. Ọlọ́run wá bí bí ṣe ìmọ̀lẹ̀ ńlá tí gbogbo oníkálukú ní ìṣẹ́. Ọlọ́run á jẹ́ ká rí ọ̀rọ̀ bàbá wa pọ̀. Àmín. Gbogbo àwọn ọmọ ilé kéwọ́ ọlọ́wọ́ fún inú àgbàrúkà. Àmín. Ọlọ́run á di ìwọ̀ ilé yí. Àmín. Ẹ̀ẹ́dẹ̀ ilé náà ló fi di tọ́lọ́ ìtàlọ́bí gbogbo àwọn Àmín. ẹni ló fi di tí ó dá. Ẹni sí àwọn bàbá gbọ́. Torí ìdí tí èèyàn bá ti kéwú tó ti dé ń bẹ̀ èèyàn kì í yapa síbẹ̀. Tí èèyàn bá ṣe kọjá orí àbọ̀ èèyàn ẹgbẹ́ ọ̀rọ̀ tí ní bàbá sọ lẹ́kọ̀ọ́ wọ́n dákọ̀ ṣé mọ̀ṣù wọ́n dákọ̀ ṣé ìgbàmọ́ ẹgbẹ́ gbogbo àwọn bàbá rẹ̀ ọmọ kéwù bàbá aṣẹ́wò ara mi wọn ọmọ mọ́gàsì ní gbogbo wọn tọ̀ látílẹ̀ máa mú àgbọ̀dọ̀ ya para wa ẹ̀rí Islam ẹ jẹ́ ká gbọ́ra wa yé ẹ jẹ́ ká jọ wà lórí ibi tí ó ń pè nǹkan tí bàbá wa ṣe òṣàbà tó ń jà fún nìyẹn ẹ jẹ́ ká dúró lórí òdodo ẹ jẹ́ ká dúró lórí òótọ́ ẹ má jẹ́ ká bẹ̀rù ọmọ kéwù kò ní kéwù ní ìrísí nǹkan tó sọ fún bí kó lọ máa fọ́n ta so ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tá à ń ṣe pẹ̀lú òótọ́ pẹ̀lú òdodo Ọlọ́run á fà àlùbáríkà sí lánàá Muhammad subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين. Àmín. Àwọn aláàlú mufti máa kọ́ jí.